Tani K1 the ultimate. Àbí Wàsíù Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Adéwálé Àyìndé Anífowóṣe tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí K1 the ultimate ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957 ní Àgàràwú ní ìpínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ bíbí ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn òun ni K1 the ultimate. K1 the ultimate ó di ìlú mọ̀ọ́ká níbi iṣẹ́ orin fújì tó yàn láàyò. Oríṣiríṣi orúkọ òun ni àwọn olólùfẹ́ Àyìndé Wàsíù òun ni wọ́n máa ń pè é. Lára rẹ̀ ní Igi Jẹ́gẹ́dẹ́, Ọba Orin, Arábàmbí, Máyégún General, Adéorí Ọ̀kín, K1, K1 the ultimate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. K1 the ultimate ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin fújì láti ọdún 1980 títí dòní olónìí. K1 the ultimate ó ti bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ iṣẹ́ orin kíkọ láti ìgbà tó ti wà ní ọmọ ọdún 8. Àwọn òbí rẹ̀ wọ́n kọ́kọ́ tako ìfẹ́ rẹ̀ sí orin kíkọ o, ṣùgbọ́n ó tẹpẹlẹ mọ́ ohun tí ó wù ú lọ́kàn. Nígbà tí yóò fi pé ọmọ ọdún 15 ó ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ níbi iṣẹ́ orin fújì. Ó padà di ọmọlẹ́yìn àgbà ọ̀jẹ̀ olórin tó ti dolóògbé Àyìndé Barrister láti ọdún 1975 sí ọdún 1978 gẹ́gẹ́ bí ẹni tí ń bá wọn kó irinṣẹ́ eré tó ìtún fi apá kan kọ iṣẹ́ orin fújì. Ó gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀ Àyìndé Barrister tí ọ̀gá rẹ̀ tó sì ṣe àdúrà fún látàrí bó ṣe fi tinútinú bó ṣe fi sin ọ̀gá rẹ̀. Ó kọ́kọ́ gbé àwo orin rẹ̀ àkọ́kọ́ jáde tó pe àkọlé rẹ̀ ní Ìbà pẹ̀lú orin kan ìyẹn Àbọ̀dé Mẹ́kà lọ́dún 1980. Orin tó wá fọn òkìkí rẹ̀ ó ní Tàlàzó 1984 tó sì gba oríṣiríṣi àmì ẹ̀yẹ. Iṣẹ́ orin fújì kíkọ ó gbé K1 the ultimate ó gbé lọ káàkiri àwọn òkè òkun. Lára rẹ̀ ní North America àti Europe lọ́dún 1986, New York City, United States ní September 28, 1990, European Tour 1995, Berlin 1997, North America, USA àti Canada in ló lọ́pọ̀ nígbà náà ìyẹn lọ́dún 1998. Ó tún wá lọ Canada ní ọdún ya 2000 àti USA ní ọdún 2003 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. K1 the ultimate ó jẹ́ onírúurú oyè. Lára wọn ni Bàdábàràwú of Ògìjò ní ọdún 1985, ẹ̀kẹrin amúlùdùn of Ibadan land ní ọdún 1986, Golden Mercury of Africa title ní ọdún 1986, Olúayé Fuji Music ní NTA Ìbàdàn ní ọdún 1993, Olúọmọ of Lagos lábẹ́ àṣẹ ọba Adéyínká Oyèkán ti ìpínlẹ̀ Èkó lọ́dún 1999, Máyégún Yorùbá land lábẹ́ àṣẹ ọba Lámídì Adéyẹmí olórí ọmọ ọba Kílẹ̀ Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Díẹ̀ lára àwọn orin tí K1 the ultimate tó ti kọ ó ní Ìbà lọ́dún 1980, Èsì ọ̀rọ̀ 1981, Ìgbàláàyè 1982, Tàlàzó system 1984, Tàlàzó 84 1984, Iṣẹ́ lóògùn ìṣẹ́ ní 1984 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò kàn ní Àdúrà Gbàgádìn online TV.